Hello. Ẹ̀yin èèyàn mi. Hmm. A kú dédé àsìkò yìí. A kú bójú ọjọ́ ṣe rí. A kú àsìkò níbikíbi tẹ́ ẹ wà láàárọ̀ lónìí lọ́sàn-án àbí alẹ́. Ààbò Ọlọ́run á dájú lórí wa, kú etí gbọ́, kú ìtẹ́tí sí wa. Ẹ ṣé gan ni. Ní a bá gbọ́ pé wọ́n ní Queen Naomi wọ́n ló ti dé sáàfin pẹ̀lú gbogbo awuyewuye. Wọ́n ní ṣe ló lọ sí kinní lánàá, lọ sí market, ó lọ bá market square, ó lọ kí àwọn obìnrin Ilé Ifẹ̀. Wọ́n ní bó ṣe dé, wọ́n ló dé Ilé Ifẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní jubilate àwọn well wishers, àwọn obìnrin Ilé Ifẹ̀. Wọ́n kí Queen wa o, kìíní kan gbádàkodo, ẹ káàbọ̀, ẹ ṣé o, gbogbo wọ́n ṣe yẹ sí nígbà tí wá ṣe more rituals látijọ́ yìí. Ẹ mọ̀ pé wàhálà òun àti kábíyèsí, òun ò ní wá sáàfin torí kábíyèsí lọ sọ ọ̀rọ̀ ex-wife or no ex-wife, gbogbo ilẹ̀ ti gbọ́, kò ní ìdí ká tún padà sí díẹ̀. So ó dàbí pé àsìkò tí Queen Naomi dé wá dé sáàfin fully time tó ní kó lọ kí àwọn aráàlú lọ́jà, wá lọ sọ́jà. Ibi tí wọ́n ti ń ṣayẹyẹ, tí wọ́n kì í, tí wọ́n fi jó tí wọ́n fi wá kí, tí wọ́n fi kí káàbọ̀ ní ọjà lánàá. Wọ́n ní báwọn olórí, àṣà àwọn bad belle, ṣé mọ̀ pé ojú gbogbo ojú ara wọn kára wọn. Wọ́n ti mọ̀ pé Naomi ti lọ sí irú nǹkan bẹ́ẹ̀, ó fẹ́ lọ sí ọjà lọ ṣe one thing or the other níbẹ̀. Wọn ò ṣà fẹ́ recognition Naomi ní anywhere, pàápàá jùlọ láwùjọ àwọn Afẹ́nifẹ́re. Wọ́n ní bó ṣe dé ọjà báyìí, tó ń welcome ẹ̀, tó ń gbogbo wọn, tó ń dúpẹ́, tó ń ṣe. At the end of the day, wọ́n bá ní before you know it, àti Tóbi àti kí ló lóhùn jẹ́, Ebony wọ́n pè, àti that is Ashley àti àwọn tí blue. Wọ́n ní àti blue. Dàbí pé Mariam náà wà nù. Wọ́n ṣà ní àwọn mẹ́rin, àwọn tó ń disturb Naomi ní ààfin. Wọ́n ní àwọn olórìṣà, wọ́n ṣà dé bẹ́ẹ̀. But ẹni tó ń dárúkọ tó ń dárúkọ Tèmítọ́pẹ́ o, wọn ò dẹ̀ dárúkọ Dr. Lizzie o, wọn ò dárúkọ pé bẹ́ẹ̀ táwọn tó kù. Wọ́n ròyìn. Wọ́n ní bó ṣe wọ ààfin nìyẹn, bó ṣe wọ ọjà nìyẹn. Wọ́n ní kíni ni ẹnu ẹ mú jù. Kí ló lóhùn jẹ́ Tóbi, ìyá ìbejì àtọwọ́dá. Wọ́n ló ní ìwọ wá síbà, ó gbójúgbóyà, ó wá sí inú ọjà, ó wá sọ wípé wá lọ ń kí wọn, ìwọ wá lọ ń show ara ẹ pé you are the queen, you are the this, pé ò ṣe queen o, pé because therefore àwọn ò fẹ́, ìwọ ń ṣe queen. A fẹ́ sọ fún gbogbo ọjà pé ò ń ṣe queen, o kàn fi ìrú gbàbùkún, ó lè, ìwọ husband snatcher yìí, ìwọ kíní kan, ìwọ tó wá tó fi ìrú gbàbùkún, ó ti lọ kọ́ má dẹ lóhùn. Ìwọ kọ́ ni kó wá fún ìwọ kọ́ ni àwọn mọ̀ gẹ́gẹ́ bí queen. O kàn wá ń fi ọwọ́ ẹ̀, o kàn wá ń fi ìrú gba ìbùkún nínú ọjà yìí. O wá ń gba inú ààfin, irọ́ ni a fẹ́ disgrace ẹ̀. Pé bá ṣe fẹ́ disgrace, wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní, wọ́n ní bẹ̀tà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní Ashley kẹ̀dẹ̀rẹ̀, wọ́n tó bá ti dé ibi ìjà báyìí, ó máa ń ta pọ́npọ́n ni. Wọ́n ló fò sókè, ó fẹ̀yìn gbà. Ó pakòrò tí Queen Naomi báyìí. Òun àti ìyá ìbejì àtọwọ́dá ìyẹn Tóbi. Wọ́n náà méjèèjì ni tí wọ́n le jù. Tó súnmọ́ Naomi báyìí pé ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́jà, gbogbo àwọn ìyá ọjà, ṣé mọ̀ pé ó ti di sí woro sí woro, obìnrin àtobìnrin. Ǹjẹ́ ó tán? Wọ́n ní ìkannú àwọn ọlọ́jà, wọ́n nígbà tí
Ashley àti Tóbi tó pakuru ti àwọn lọ́jà Naomi pé báwọn lọ́jà yẹn ṣe ṣùrù bọ̀ wọ́n nìyẹn. Wọ́n náà wọ́n mú olúkálukú mú ẹni mẹ́rin márùn-ún náà mú ẹnì kọ̀ọ̀kan pé kán dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run pé wọn ò kú lánàá yẹn. Pé àwọn obìnrin ọjà wọ́n máa gba Naomi là o. Wọ́n máa gba Naomi là lánàá o. Pé ó dáa kéèyàn dáa. Ó dáa ẹni tó ti níyì tó ti lọ́lá. Ọlọ́lá lọlá máa máa yẹ títí náà ní títí ayérayé. Wọ́n ní ọlá tí Naomi gbé ó gbé ògo kárí gbogbo everywhere. Ọlọ́run gbé ògo kárí ẹ̀ ní anywhere tó bá wà. Wọ́n ní tí ẹ bá rí ògo lórí Naomi lánàá, ògo ẹ̀ pọ̀ jù. Wọ́n ní ògo tí Ọlọ́run gbé wọ Naomi ti pọ̀ jù. Pé wá wo báwọn èèyàn ṣe dìde. Wọ́n gbèjà Naomi jà kìí ṣe kékeré. Pé àwọn ogun ọ̀run pàápàá. Wọ́n ní àwọn èèyàn dán rí bẹ́ẹ̀ àwọn ogun ọ̀run náà kí wọn lẹ́yìn láti bá àwọn people yẹn jà. Bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn áńgẹ́lì ò jẹ́ kí wọ́n pa wọ́n. Torí tó bá tún pa wọ́n tí kankan bá ṣe wọ́n máa ní nítorí Queen Naomi ni wọ́n ṣe pa àwọn èèyàn. Bẹ́ẹ̀ Ọlọ́run ò jẹ́. Bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ẹ̀dì wọn lánàá. Kí ló tó yẹn? Disgrace wo ló tó yẹn? Wọ́n náà ní kẹ́ẹ̀dì wọn. Wọ́n ló dìbò lọ yà mí. Wọ́n fi rege. Wọ́n ní lílù yẹn pọ̀ jù. Táwọn ìyá ọjà tó na àwọn obìnrin, àwọn ìyàwó kábíyèsí túláàsì, àwọn ìyàwó túláàsì fake wife. Kán kú báyìí náà tiẹ̀ ń pè wọ́n àwọn àlè kábíyèsí. Pé wọ́n gba Naomi là. Pé bẹ́ẹ̀ tí wọ́n ò jẹ́ kán fọwọ́ kan Naomi o. Pé ṣùgbọ́n wọ́n ní ara wọn kù síbì kan. Wọ́n ní before you know it, wọ́n ti gbé Naomi. Wọ́n ti gbé Naomi lọ sí ilé. Wọ́n gbé Naomi wá sílé. Pé ẹyẹ ti gbó púpọ̀ ijó tẹ̀yẹ wọ́n ṣàgbé Naomi padà sílé. Wọ́n ròyìn. Wọ́n ní kí kábíyèsí tó gbọ́ báyìí. Wọ́n ní kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ní pẹ̀lú bọ́n tiẹ̀ ṣe gbogbo ìtàn ṣe lọ́jà yìí pé kábíyèsí ti gbọ́ láti ọ̀hún yẹn. Wọ́n á gbé Naomi wá sí ààfin. Gbígbé Naomi àtàwọn escort àti everybody wọ́n ṣàgbé Naomi wá sí ààfin àtàwọn ọlọ́jà gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n bá ní báwọn olórí túláàsì tó ń fi ìrú gbàbùkún àwọn olè wọ̀bìyà. Àwọn kan lọ kó lóun kígbe ohun ni àwọn people yìí. Wọ́n ṣe dé ààfin wọ́n ti send àwọn ọlọ́pàá pé kán wá gbé Naomi. Wọ́n ṣe dé ààfin báyìí. Tó ń wá tán ni wọ́n nà wọ́n. Wọ́n ṣe gbá Naomi ó gba ọkọ wọn. Òun ló tún fi ọlọ́pàá lé wọn. Òun ló tún ní kán lọ lù wọ́n. Wọ́n náà lu ti hospital sí wọn lára o. Pé kì í ṣe kékeré o. Bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé wọ́n ní kẹ́ẹ̀dì wọn. Bóyá half aṣọ half naked náà fi wọlé lánàá. Wọ́n ní ìyà yẹn pọ̀ jù fáwọn. Wọ́n ṣe lọ pa ọlọ́pàá fún Naomi nìyẹn. Wọ́n nígbà tí wọ́n dé ààfin. Wọ́n náà sọ wípé báwọn ọlọ́pàá yẹn ṣe dé wọ́n náà fẹ́ mú Queen Naomi pẹ̀lú bó ṣe rán àwọn thug. Bó ṣe rán àwọn hooligans. Tán fi lọ nà wọ́n. Kò sí nǹkan táwọn ṣe. Òun ló wá gbọ́kọ wọn. Òun ló dẹ̀ lọ rán àwọn thug kan wá threaten ní life wọn. Wọ́n wá sọ nǹkan tán ṣe o. Wọ́n ní kábíyèsí wá ní ẹ welcome ẹ̀yin ọlọ́pàá. Kí ló ń ṣẹlẹ̀? Kí lẹ ní ẹ bá wa? Wọ́n ní Naomi náà fẹ́ wá arrest fún bó ṣe rán àwọn hooligans láti wá máa na àwọn olórí. Pé nínà yẹn kò ṣeé kó. Pọ́lọ́run ni ò pa wọ́n. Kábíyèsí wá welcome wọn. Wọ́n ní kábíyèsí wá sit wọn down. Ẹ ṣé. Òun wà ní ààfin náà wá pé òun. Ìyàwó òun lọ sọ́jà láti lọ gẹ́gẹ́ bí queen lọ kí gbogbo àwọn tó wá welcome ẹ̀ nígbà tó dé láti ibi tó wà. Ó dé sáàfin. Àwọn obìnrin yìí látijọ́ tó ti dé wọn ò fẹ́ kó tiẹ̀ ní ìsinmi.
ọjà ló lọ, ó kó lọ kí wọn. Bọ́n ṣe dọ́jà tán, tán bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣígun wá bá Naomi lọ́jà ni. Tán ní àwọn fẹ́ na ọmọ Naomi, pé wọ́n ti ready pé àwọn fẹ́ pa Naomi. Ọmọ yẹn ò ṣe nǹkan kan fún wọn. Báyìí káṣá báyìí wọ́n ní kábíyèsí ṣá ṣàlàyé gbogbo ẹ̀ yàmàyàmà fún wọn. Wọ́n ní ìzásù pé therefore kábíyèsí, kí ni a fẹ́ wá ṣe? Ká lè mọ nǹkan tí a fẹ́ sọ fún ọ̀gá o. Wọ́n ní ẹ máa padà kẹ́ dẹ̀ sọ fún àwọn ọ̀gá yín pé tán bá rán ni níṣẹ́ ẹrú àfi tọmọ jẹ o. Nǹkan báyìí nǹkan báyìí, ìyàwó òun ni o, queen ìyàwó òun ni. Ó yìí ń jẹ́ queen Ilé Ifẹ̀ ni, ẹ wá arrest queen, níbo lẹ ti gbọ́rú ẹ̀? Pé therefore ẹ máa lọ, wọ́n discharge àwọn ọlọ́pàá yẹn. Wọ́n ní ìyàwó òun ò lọ sí station o, pé ṣùgbọ́n kábíyèsí ní kán arrest wọn. Pé òun gangan ló wá ní now tẹ wá yìí, kẹ́ má bàá gbọ́ owó ọ̀fọ̀ lọ. Àwọn obìnrin yẹn ó ya ṣà wọ́n kọ̀ọ̀kan kẹ́ lọ tì wọ́n mọ́lé. Wọ́n ní àwọn náà wá àwọn náà bú ọlọ́pàá wá, àwọn lọlọ́pàá dẹ̀ mú. Àwọn lọlọ́pàá tún dá padà sínú sẹ́ẹ̀lì. Kábíyèsí wá pàṣẹ pé òun máa make sure pé wọ́n máa sùn bẹ̀ yẹn mọ́júmọ́ àárọ̀ yìí. Àárọ̀ èní wọ́n látàná náà ti kó wọn tán lọ tì wọ́n mọ́lé. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ tún rí pé ìyẹn náà tún le, ó le díẹ̀ o. Àwọn náà wájà, àwọn ni ìjà tún wá bá, àwọn náà ni wọ́n tún jẹ̀bi. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ ilé ayé yìí ẹ̀dẹ̀ ni? Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Nǹkan tí mo ní kí n wá fi yan sí yín létí nǹkan tán tún wá táwọn olórí yẹn wá ṣe ní ààfin lánàá yẹn. Ẹ ṣé gan. Tẹ fi ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like. Kẹ́ dẹ̀ bá wa fi ìtókù sí comment section. Láyọ̀ o. Bye.